Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Àwọn Mùsùlùmí, ẹ jẹ́ kí a máa dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala. Ẹ jẹ́ ká máa dúpẹ́ kí a sì gbìyànjú ká share fídíò yìí. So mo fẹ́ ká wo fídíò kan. Bismillah. Àwọn ẹlẹ́bọ kì í ronú ó ti jọ́ tó bá tó gba Islam. Tó bá gba Islam, àwọn ni wọ́n máa sọ fún ọ láì bí wọ́n léèrè pé wàláhì nígbà tá a ti di Mùsùlùmí á sì làákàyè. Òdodo sì ní tó bá ṣe làákàyè ọlọ́gbára dálẹ̀ níwájú odò pé kí yóò fún ọ kíni. Ìwọ jáfara yóò gbé ọ lọ ní. Kí ló fẹ́ kàn? Ọlọ́gbára dálẹ̀ níwájú àpáta. Ìwọ sàmúra kó o ṣubú yóò fọ orí ẹ̀ dànù ni. Eléyìí tó túmọ̀ sí pé ò ṣe làákàyè nígbà tó lọ gúnyán fóòsà. Ó tún wá lọ sí odidi orúkọ. Wọ́n tẹ́ pọ̀ ọ̀rẹ́ ran jẹ bẹ́sikẹ́lọ̀ ń jẹ. Wọ́n á sọ odidi orúkọ fóòsà. Ó ní làákàyè. Ó wá padà wá bẹ̀ lẹ́yìn ọjọ́ mẹ́ta gbogbo bẹ́ẹ̀ ti ń rùn. Wọ́n náà ló tún mú gbálẹ̀ ló tún gbá. Ó ní làákàyè wàlá ọgbọ́n rárá. Ó ní àwọn bọ́ọ̀lù sísọ pé mi gbá àmì pòfẹ́sọ̀ olódò àgọ̀. Ìwọ lọ ń gúnyán fóòsà, ló ń gbọ́kà fóòsà, ló ń gbé odidi orúkọ fóòsà. Kò jẹ́ kankan bẹ́ẹ̀ náà. Wọ́n náà ló tún padà gbá. Wọ́n síyàn fún wẹ̀rì. Torí ẹ̀ níjọ́ tó bá gba Islam oní ọ̀fọ̀ ẹnu ara rẹ̀ jẹ́wọ́ pé wàláhì nígbà yẹn àní làákàyè. Bọ́ọ̀ni làákàyè sì fẹ́ jókòó sórí ẹ̀ ó sin ẹlẹ́dàá rẹ̀ ntí ẹlẹ́dàá rẹ̀ dàbí tiẹ̀ ni wọ́n ń sìn. Bọ́ọ̀ni làákàyè náà wà kò sí làákàyè. Olúwa kó má jẹ́ kémi pẹ̀lú yẹn pàdánù làákàyè wa. Akramakumullah má gbà láti kú àfikọ́ jẹ́ mùsùlùmí. Má gbà láti kú àfikọ́ jẹ́ mùsùlùmí. Allahu akbar. Ẹ̀nà ẹ wo fídíò yẹn bí ó ṣe pure bó ṣe bá làákàyè mu. Bó lè yàn wọ́n ló gbẹ́gi nígbó wọ́n ló gbé wálé wọ́n ló gbẹ́ tàbí kó gbé fáwọn agbẹ́gilére wọ́n bọ̀ mọ ọlọ́run rẹ̀ ní tó fẹ́ máa takólé lórí wọ́n bọ̀ mọ ṣépù ẹ̀ ọlọ́run tẹ́ pé kò dá nǹkan kan ní fúnra rẹ̀ kò lè ṣe ọ́ láǹfààní kankan kò lè ṣàbùrú kankan fún ẹ òun kò lè ṣe rẹ̀ láǹfààní tátẹ́gùn bá tó jọba gbé lọ ẹ̀yin náà lẹ́ lọ rescue ẹ̀ sọ́lọ́run wá nìyẹn so torí ẹ̀ tí Sheikh sọ Dr. Hafidhahullah ta'ala òdodo ni o ẹlẹ́bọ̀ ní làákàyè rárá wọ́n ṣe làákàyè rárá tọ́ wọ́n ló lọ gbé oúnjẹ ẹran ló lọ gbé sí di òòṣà wọ́n náà ló tún padà gbá dànù wọ́n lẹ́bọ̀ ti fín ètùtù ti gbà subhanallah tọ́lá lọ fi jẹ́ pé lọ́jọ́ mìíràn al-qiyamah àwọn èèyàn yìí wọ́n wà ẹni tí wọ́n máa kábàámọ̀ ní pé tallahi in kunna lafi dalalin mubin àfi Allah búra káì àfi Allah búra dájúdájú a wà nígbà táwọn ilé ayé inú àṣìṣe sòtúrẹ́ la fi sọ pé àwọn oníṣẹ̀ṣe aláṣìṣe ni wọ́n in kunna lafi dalalin mubin inú àṣìṣe inú àánú tó fojú hàn iná la wà nílé ayé idh nusawwikum bi rabbil alamin torí pé kíni torí pé à ń fi yín dọ́gba pẹ̀lú ọba tó dá gbogbo àgbáńláyé àwọn sọ pé kò sí Allah ṣìgìdì kan ló ń jẹ́ bẹ́ẹ̀ so àwọn ṣe kíni wọ́n á fi Allahu dọ́gba pẹ̀lú àwọn ṣìgìdì tiwọn náà torí ṣìgìdì làwọn gbọ́ pé ṣìgìdì làwọn jọ́sìn fún èrè òòṣà làwọn jọ́sìn fún so wọ́n fi Allahu dọ́gba pẹ̀lú àwọn òòṣà wọn idh nusawwikum bi rabbil alamin nígbà táwọn ṣe kíni nígbà táwọn fi ń dọ́gba pẹ̀lú ọba tó dá gbogbo àgbáńláyé wọ́n máa sọ pé kíni wa ma adallana illa al-mujrimun kò sẹ́nì kan tó sọ wá nù àyàfi àwọn kíni àyàfi àwọn al-mujrimun àwọn ọ̀daràn àwọn ms bàbá àwọn ni wọ́n ṣe kíni àwọn ni wọ́n sọ wá nù so àwọn al-mujrimun náà ni lọ́jọ́ yìí wá ní fama lana min shafi'in kò sólù sí pẹ̀ kankan fún wa kò sẹ́ni ẹ̀kan tí ó gbà wálẹ̀ àwọn tí wọ́n ń sọ náà pé àwọn Ògún kìíní kan òòṣà ni wọ́n ẹni oríṣà ni wọ́n àwọn ń pè wọ́n torí pé òun tí wọ́n tètè yá dọ́dọ̀ Elédùmarè náà ni àwọn eléyìí wọ́n bọ̀ kábọ̀sẹ̀ kúrò lára yín tó bá dọjọ́ yìí ni o idh tabarra'a alladhina tubi'u mina alladhina ittaba'u wa ra'aw al'adhab wa taqatta'at bihim al-asbab ọjọ́ yìí ọjọ́ al-qiyamah ọjọ́ kan tó pé kíni àwọn tí àwọn èèyàn tẹ̀lé ilé ayé wọ́n máa bọ́ pábọ́sẹ̀ kúrò lára àwọn tó tẹ̀lé wọn nígbà tí òǹkàlùkù bá rí ìyà tí wọ́n rí ìyà so gbogbo tó wà láàrin wọn tẹ́lẹ̀ yóò ṣe kíni yóò dópin so ká padà síbi ayé lè tàn kàrà tẹ́lẹ̀ nínú suratu Shu'ara fama lana min shafi'in lólú sí pẹ̀ kankan àléyàn kan tí ó sì pẹ̀ fún wa Ògún yóò lóhùn dáwà mọ́ Ọ̀ṣun yóò lóhùn dáwà mọ́ Ṣàngó yóò lóhùn dáyìn mọ́ Ọya yóò lóhùn dáyìn mọ́ Ọbàtálá yóò lóhùn dáyìn mọ́ Odùduwà yóò lóhùn dáyìn mọ́ ní tí ó ṣẹlẹ̀ náà ni wala sadiqin hamim kò wá tún ní sọ́rí ayò náà tí ó wà dáàbò bò yín lọ́jọ́ yìí sọ ẹ̀yin tẹ́ ń tẹ́lẹ̀ ms bàbá kò ní jẹ́rìí ayò kankan fún yín lọ́jọ́ yìí o ẹ̀yin tẹ́ ń tẹ́lẹ̀ Malik Musa olówó Èkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí ọ̀rẹ́ kò sẹ́ni kankan tí ó jẹ́rìí ayò fún yín
wọ́n á máa kábàámọ̀ pé falaw anna lana karratan fanakuna minal mu'minin, tó bá yẹ pa a lè rewind ara wa ni, tó bá yẹ pa tún a lè ní láìfù mí ni káàná bá a lè jẹ́ kan náà àwọn mìíní, tó bá yẹ kó possible ni tó bá yẹ kó possible ni láti ṣe kí ni láti tún ayé wá. So ibẹ̀ ń sọ pé ẹrẹ́ nìkan tó lọ tó dé rí ǹjẹ́ padà máa sọ iná ilé, ǹjẹ́ padà máa jẹ́ ọ̀rọ̀ yín náà ilé. Falaw anna lana karratan, tó bá yẹ kó possible ni ká ti repeat ilé ayé yìí. Àwọn yẹn fẹ́ repeat wọn lẹ́yìn ọ̀dà kẹyàmà, yóò àwọn yẹn láti repeat, wọ́n fẹ́ tún ayé wá. fanakuna minal mu'minin, káàná bá lè jẹ́ kan náà olùgbàgbọ́ òdodo náà àwọn mìíní. So Allahu wa ni inna fi dhalika la aya, dájúdájú ń bí nǹkan sọ yìí àmì wà ń bẹ o, nǹkan ni yóò ṣẹlẹ̀ yìí àmì wà ń bẹ o. Wa ma kana aktharuhum mu'minin, so ọ̀pọ̀lọpọ̀ yín ẹ jẹ́ mùmínì ẹ gbàgbọ́, ọ̀pọ̀lọpọ̀ yín ẹ nígbàgbọ́ ní ayé, àwọn kan tí ò lè ṣe yín láǹfààní náà lẹ ṣe kí ni náà lẹ nígbàgbọ́ sí. So ọjọ́ yìí ni yín kálukú wa bọ̀ pọ̀ bẹ́sẹ̀ kúrò lára ara rẹ̀. idh tabarra'a alladhina tubi'u mina alladhina ittaba'u wa ra'aw al'adhab fataqatta'at bihim al-asbab. So ọjọ́ yìí ni àwọn tí wọ́n tẹ̀lé, àwọn táwọn èèyàn dá tẹ̀lé lẹ́yìn ìgbà lágbájá kìnìkan ms baba SAW, wọ́n wá SAW sí ẹ̀yìn ms baba, Malik Musa SAW ìyẹn sallallahu alayhi wa sallam. Ṣe ń sọ pé ẹ̀ ń bú ànábì, ẹ̀ ń sọ kí ni in tó wá jẹ́ ní ta fi ń tàn sọ lẹ́yìn orúkọ ànábì sallallahu alayhi wa sallam, òun lè wá ń gbé fáwọn eléyìí. So tó wáyé pé ànábì jẹ́ bẹ́ẹ̀ ṣe rí tòótọ́, ó jẹ́ bẹ́ẹ̀ ṣe wí tòótọ́ ni, kí ló tó fi jẹ́ pé nínú ìròyìn rẹ̀ inú nǹkan ta fi ń yìn náà lẹ́ lọ ń gbé fáwọn eléyìí, tó túmọ̀ sí pé kí ni ẹ̀yin náà gbà pé àwọn èèyàn yìí wọ́n deserve tá à ń gbé fáwọn ànábì sallallahu alayhi wa sallam. Yẹni pé ẹ̀ ń gbá wọn náà sípò ànábì sallallahu alayhi wa sallam, so ẹ̀ ń gbé wọn sí ipò ẹni tẹ́ sọ pé kò deserve láti tẹ̀lé sìn rẹ̀ tí wàá pè ní làákàyè. So ara pa àwọn ẹlẹ́bọn wọn ní làákàyè náà nìyẹn, tó wá rí jọ́mọ̀dà kìyàmà ẹ̀ mọ̀ tí ó ṣẹlẹ̀. wa qala alladhina kafaru rabbana arina alladhina adallana minal jinni wal ins, àwọn tó ń ṣe kèfèrí wọn máa sọ pé ìrọ̀lọ́ lẹ́dàá wa, arina alladhina adallana, àwọn ikọ̀ méjì tí wọ́n sọ wá nù nínú àwọn àlùjànnú àti nínú àwọn èèyàn, fi wọ́n hàn wá báyìí afẹ́rí wọn. naj'aluhuma tahta aqdamina, ká ṣe kí ni ká fi wọ́n sábẹ́ àtẹlẹsẹ̀ wa báyìí, liyakuna minal asfalin, káwọn ikọ̀ méjèèjì wà lè wà nínú kí ni nínú àwọn ẹni ilẹ̀, nínú àwọn tí wọ́n jámọ́ kankan. So nínú àwọn kan míì tó tún tọ́ka wípé àwọn ẹlẹ́bọ ní wọn gbọ́n, wọn sì ní làákàyè, wọ́n sì ponú gan. wọn nọra Allah subhanahu wa ta'ala bí wọn máa fi kásẹ̀ rẹ̀ insha Allah ta'ala, kọ́rọ̀ yìí máa gùn jù. So tó sọ wípé ni wa man adallu mimman yad'u min dunillahi man la yastajibu lahu ila yawmil qiyamah wa hum 'an du'a'ihim ghafilun. وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين. Allah subhanahu wa ta'ala ni kò sẹ́ni kankan tó fi ń sọnù, kò sẹ́ni kankan tó fi ń ṣìnà, kò sẹ́ni kankan tó fi ń ṣìṣe, tó ń tó pé kíni tó yẹ pé yad'u min dunillah, ó lọ ń pè yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala, man la yastajibu lahu ila yawmil qiyamah, ẹni tó pé kò lè dá lóhùn títí dọjọ́ min al-qiyamah, ẹni tó pé kò lè dá lóhùn títí dọjọ́ min al-qiyamah, wa hum 'an du'a'ihim ghafilun. Àwọn tí wọ́n ń pè yìí ni wọ́n tún fọ́nú fọ́ra kúrò ń bi àwọn ìpèpè wọn pé lágbájá, Ògún, àbẹ̀ọ́lọ́wẹ̀, Ọya, kìíní kan, Ọ̀ṣun, kò sí àwọn ọmọ kankan, ẹ̀kan dára yín láwọn odò lásán, ẹ̀kan ń gbéra yín jẹ́lẹ̀, ẹ̀kan ń gbégún, ẹ̀ ń ṣe gbogbo àwọn nǹkan yìí lásán, gbogbo àwọn tẹ́ ń pè wọn ọmọ kankan, hum ghafiluna 'an du'a'ikum, wọn ọmọ kankan nípa tẹ́ ń ṣe yára rà tọ́. Wọ́n ní wa idha hushira an-nas, tó bá di ọjọ́ ìdàgbà yàmọ̀ tí Allah bá kọ́ àwọn èèyàn jọ, kanu lahum a'da'an, ọ̀tá lẹ́ máa ṣe fúnra yín, ẹ bára yín ṣe ọ̀tá tí ó ní agbára, ẹjà tí ó ní agbára. al-akhillau yawma'idhin ba'duhum li ba'din 'aduwwun illa al-muttaqun. Allah subhanahu wa ta'ala tó bá dé jọ́mọ̀dà al-qiyamah yìí, àwọn al-akhillau, àwọn ọ̀rẹ́ ayò, àwọn tí wọ́n múra wọn ní ọ̀rẹ́ ayò ní ilé ayé, ba'duhum li ba'din 'aduw, so apá kan nínú wọn sápá kejì wọ́n máa bára wọn ṣọ̀tá ní illa al-muttaqin, àyàfà àwọn tó bá jẹ́ onípayà Allah subhanahu wa ta'ala, àwọn tí pé wọ́n bára wọn ṣọ̀rẹ́ nítorí tí Allah jalla wa ala nìkan, àwọn ni wọ́n ní ṣe kí wọ́n ní bára wọn ṣọ̀tá. So eléyìí ń bọ̀ tẹ́rẹsì tí Allah subhanahu wa ta'ala sọ nínú suratul Ahqaf níbi wa idha hushira an-nasu kanu lahum a'da'an, tí Allah bá kọ́ kálukú jọ tó wáyé jọ́mọ̀ al-qiyamah, gbogbo yín ọ̀tá lẹ́ jẹ́ síra yín, wa kanu bi'ibadatihim kafirin. Àwọn yìí ni wọ́n wá ṣe kí wọ́n ṣe kèfèrí sí ìjọsìn yín, wọ́n sọ pé àwọn ọmọ pé ń jọ́sìn fáwọn, àwọn ọmọ bóun náà ṣe fẹ́ mọ̀, bóòlù kúta ṣe fẹ́ mọ̀ pé èèyàn jọ́sìn fún un, bóò ni irin ṣe fẹ́ mọ̀ pé irin tẹ́ pé irin ọ̀hún tó wá pé ó pé gbà. Ìnáà wo Allah subhanahu wa ta'ala rabbun wahid, Allahu rabbun wahidun, Allahu ọbọ̀ yọ̀ kan ṣoṣo iná. Ṣùgbọ́n àwọn ológun, ilé lógun jẹ́ tó ń tapọ̀ sí, ilé lógun jẹ́ tó ń tapọ̀ sí, ilé ní irin ọ̀kadà,
irin mọ́tò condemn, àwọn irin tí àwọn irin mọ́tò òyìnbó, irin ọ̀kadà, irin kíní ó ló ń kálukú lọ sàjọ ló ń tapó sí. So ògún ìsọyọ kan ó ń kálukú lógun tiẹ̀, ó ń kálukú lógun tiẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn òòṣà tẹ́ ń jọ́sìn fún, tẹ́ ń wárí fún, tẹ́ ń tẹríba fún. Subhanallah, gbogbo àwọn èèyàn yí pátá, gbogbo àwọn nǹkan yí pátápátá láwọn tó bá yẹ pé orúkọ èèyàn lẹ fi sọ́nù wọn, bóyá àwọn èèyàn kan ló di gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ, àwọn èèyàn táwọn náà gbélé ayé Ṣàngó, oníṣekúṣe, oníranù, bó bá yà rẹ̀ sùn. So tẹ́ ti mú gẹ́gẹ́ bí Ọlọ́run, tẹ́ ń gbé jọ́sìn fún, tẹ́ ń bọ̀. So gbogbo wọn pátá àwọn náà káwọ́ pọ́n ẹ̀yìn báyìí níwájú Allah subhanahu wa ta'ala. Wa tara kulla ummatin jathiyah, gbogbo àlùmọ̀ pátá rí wọn tí wọ́n orí kúnlẹ̀ báyìí ni wọ́n wà látara ìnira, látara bí wàhálà ọjọ́ yẹn bí ó ṣe ní agbára tó. So àwọn Ògún, àwọn Ṣàngó, àwọn gbogbo wọn orí kún wọn báyìí ni wọ́n wà báyìí látara pé kí wọ́n wà helpless, wọn ò ní lè rí nǹkan kan ṣe fún yín, wọn ò ní lè rí nǹkan ṣe fúnra wọn débi tí wọ́n wá ṣe nǹkan fún yín. Ẹ ṣe làákàyè, ẹ ronú, ọjọ́ ń lọ, ẹ ronú, ẹ gba sàtífíkẹ́ẹ̀tì, ẹ ń gbé lu òyìnbó, ẹ tún nígbàgbọ́ sáwọn nǹkan ìdọ̀tí yìí, ẹ bu àwọn ìdọ̀tí tẹ́ máa fi sára tẹ́. Subhanallah, obìnrin géńdé yóò máa lọ gbéra ìjànlẹ̀, yóò máa lọ ṣe aláǹjànú. Wọ́n lọ torí bomi ṣe gbogbo ẹ̀ gbẹ́ bọ́ọ̀lù. Tán bá sì tẹ́ bá sì rí wọn nínú aṣọ, tán bá kúrò nínú ìdọ̀tí wọn, tán tẹ́ bá rí wọn nínú aṣọ, ẹ rí pé èèyàn ti tán, obìnrin ti tán, ẹ lóbìnrin ti tán. Wọ́n máa múra bí wọ́n wà ní school àbí wọ́n wà níbi kan, ṣé máa ṣe eré eléyìí ó sì deserve láti wà ní university, ó sì deserve láti wà ní poli, ó deserve láti jẹ́ pé kí wọ́n máa pe ìwé kíkà mọ́ eré yẹn báyìí rárá. Ìwé tẹ́ ń kà tẹ́ lọ́làjú, ìwé tẹ́ ń kà tẹ́ gbọ́n, tẹ́ ronú, ṣàǹfààní kankan. Ìlú òyìnbó tẹ́ lọ tẹ́ ronú, ìlú òyìnbó tẹ́ lọ tí ò bí ọ̀làjú ẹ̀sìn fún yín, tí ò jẹ́ kẹ́ ẹ mọ̀ pé táwọn baba ńlá baba yín sìn ànù lásán ni, nǹkan tí ò ní ìtumọ̀ ni, tí ò jẹ́ kẹ́ ẹ mọ̀ pé àwọn baba ńlá baba yín wọn ní làákàyè, kánú juhala, kánú la ya'lamun, wọn ní mà. Awalaw kana aba'ukum la ya'lamuna shay'an wa la yahtadun. Àwọn baba yín yìí wọn mọ̀ kankan, wọn ní mà nípa kankan, wọn dá ọba tó dá wọn, wọn dá Allah subhanahu wa ta'ala, wọn tún wá ṣìnà. Àwọn tẹ́yìn náà wá fẹ́ máa tẹ̀lé iná nìyẹn. Ẹ ronú, ẹ ṣe làákàyè, ọjọ́ ń lọ kó tó di ọjọ́ tí wọn kálukú yóò dénú sàárè tí a máa sọ pé Rabbi irji'un, ìrẹ́ Ọlọ́run dá mi padà, la'alli a'malu salihan fima taraktu, bí a máa tiẹ̀ ṣe dáadáa nílé ayé tí ń bá padà. Ṣùgbọ́n Allah máa sọ fún yín pé kí ni, kalla, rárá kò rí bẹ́ẹ̀ o, innaha kalimatun huwa qailuha. Lẹ́yìn ìgbà tẹ́ bá kú tán lẹ́ máa sọ eléyìí tí wọ́n gbé yín lọ́nu sàárè, ẹ máa sọ kí Rabbi irji'un, mo ti kú. Ẹ máa pé ms bàbá, olówó Èkó, kíní kan, ìkànnì ló ti kú yẹn. Paracetamol tẹ́ni ara ó lágbára jù Allah lọ. Paracetamol yẹn ò sì wòsàn, paracetamol yẹn kò wòsàn, kò lákòrò lọ́wọ́ kú. Gbogbo yín náà helpless, ẹ̀rí nǹkan kan ṣe fún, hátà owó gan ẹ̀rí náà lọ́wọ́ kan ṣe fún. So wọ́n máa gbé lọ́nu sàárè kẹ̀tíkẹ̀tí, bí a máa sọ pé kí ni Rabbi irji'un, ìrọ̀lẹ́ ẹlẹ́dàá mi dá mi padà. Gbà yẹn yóò mọ̀ pé Allah ló dóhùn, yóò mọ̀ pé Allah ń bẹ, Rabbi irji'un, ìrọ̀lẹ́ ẹlẹ́dàá mi dá mi padà, la'alli a'malu salihan fima taraktu, bí mi náà ti rí dáadáa ṣe, má gba Islam, má ṣe dáadáa. Ṣùgbọ́n o kalla, kò rí bẹ́ẹ̀ o, innaha kalimatun huwa qailuha. So gbólóhùn kan tẹ́ pé ó kàn sọ lórí ẹnu rẹ̀ lásán, gbólóhùn tẹ́ pé kí ni ó sọ lórí ẹnu rẹ̀ ni, wa min wara'ihim barzakhun ila yawmi yub'athun. Inú sàárè lẹ́mọ̀ àti títí tí wọ́n ṣe kí ni, tí wọ́n fi gbẹ̀yìn dìde. Inú sàárè lẹ́mọ̀ àti títí tí wọ́n fi gbẹ̀yìn dìde. Ẹ ronú, ẹ ṣe làákàyè, ọjọ́ ń lọ. So bí ó ṣe rí náà nìyẹn lé, wallahu a'lam.